bí ẹ bá ṣe gorí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan láti mú lọlé. Orúkọ yín? Orúkọ mi ni Akínbọ̀bóyè Rótìmí. Akínbọ̀bóyè Rótìmí. Tí gbogbo èèyàn mọ̀ sí High Chief Bàbá Ìdànrè. High Chief Bàbá Ìdànrè. Báwo yọ High Chief yẹ? Báwo yọ Chief yẹ? Ìbéèrè kélòó? Ìbéèrè onílé. 87. Kí ni 87 ní Yorùbá? Ìbéèrè ogún mẹ́rin àti méje. Ogún mẹ́rin àti èwo ni ogún mẹ́rin àti méje? Èwo ni ogún nínú ẹ̀? Olófòfó. Kí ni mo ti sọ. ẹ sọ kí ni? 90.